Mo rò pé ẹ̀yin náà ti gbọ́ ohun tí wọ́n ní Naira Marley tó ṣe fún ọmọ Ìyábọ̀ Òjó. Tí Ìyábọ̀ Òjó tó fi ń lépa pé àfi kí Naira Marley kó ṣà wálẹ̀, kó jẹ́ wípé kó dúró lẹ́yìn àná ní orílẹ̀-èdè Nàìjíríà. Tó bá jẹ́ pé ẹ̀yin ti gbọ́, kí ni èrò tiyín? Fún ẹ̀yin tẹ́ ẹ tí gbọ́, ó yá ẹ jẹ́ ká sáré já yín sí, ká gbé yín débẹ̀ tán, ká mú yín tán. Ẹ ti mọ̀ bá a ṣe máa ń ṣe, ikú aya, ikú ọmọ, ikú ọkọ kankan ń bẹ kó ní wọlé tọ̀ wá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yin wò fíìmù wa lórí YouTube ní, tẹ́ ń wo content wa, ẹ jọ̀wọ́ ẹ bá tẹ subscribe button. Ayé kò mà ní wádìí wa, ayé kò ní rídìí wa, wọn ò ní fi wá ṣe pàṣán. Gẹ́gẹ́ bí n tí ń lọ lórí ìkànnì ayélujára, wọ́n ní wípé wọ́n ní náà là ń gbọ́ o, gẹ́gẹ́ bí èèyàn Very Dark Man bó ṣe sọ nínú àwọn fídíò rẹ̀ kan tó fi síta. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ rí i pé Ìyábọ̀ Òjó òun ló múra kankan pé àfi kí wọ́n ti Naira Marley mọ́lé lórí ọ̀rọ̀ ikú Mohbad. Wọ́n á ní wípé ohun tó wà níbẹ̀ gan-an ni wípé ẹ̀yin olólùfẹ́ mi, eléyìí tún lágbára o. Ọlọ́run má mà jà tẹ́nítì ká, má mà jà ṣẹ ẹni tí á bẹ̀ tí ò ní gbẹ́bẹ̀. N tí Very Dark Man sọ, lèmi fẹ́ sọ o, èmi kì í mọ̀ sọ. Wọ́n ní wípé Naira Marley ń ṣe ló ṣe yùnkín ní tagídí tìkúùkù pẹ̀lú ọmọ Ìyábọ̀ Òjó yìí, Priscilla Òjó. Wọ́n ní wípé ó fún un lóògùn oorun, bó ṣe fún un lóògùn oorun tán ló wá wọlé tọ̀. Ẹ ti mọ wíwọlé tọ̀ tí mò ń sọ náà. Ó ṣeré kọ̀ìn sájà, ó ṣe yùnkín pẹ̀lú ọmọ náà. Sílé ilé ìjòòtọ́, abúlé jẹ́rọ́. Èmi ò mọ̀ o. Ẹ̀yin olólùfẹ́ mi, ó yẹ lọ sí comment section. Ẹ̀yin náà sọ èrò tiyín. Ilé ayé le. Ẹ bá mi subscribe, kẹ́ share fídíò náà.